ká tó débí àpọ́n láṣọ ni wọ́n ń pè wọ́n ńgbà tí ìlàjú bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀ ni a sọ orúkọ bẹ̀ di Àmọ́láṣọ. èmi wá ra lẹ̀ ń bí ní Àmọ́láṣọ ní nǹkan bíi 1972. láti 1975 òun làwà tí kò dé Àmọ́láṣọ. 1975 lèmi débí òméjì lèmi ra bí o tó jẹ́ 400 naira lẹ́nu. ìlú gbólẹ̀ lẹ́ni gbogbo bí jẹ́. nígbà tá a máa dé Àmọ́láṣọ ń bí títì kan ṣo la bá wọ̀ bí tí kò sí bíríìjì àbádébí púpọ̀ yìí pé ọ̀pẹ ẹ là tẹ́ sórí bíríìjì tí gbogbo ayé dẹ̀ ń gbà. ó ní iye tí mo fi parí ilé mi owó tí mo fi parí ẹ̀rìgbà yẹn ní ìsìn títí di ààyè ẹni tí mo fi báyìí sọ̀rọ̀ ó yà rò rogún símẹ́ǹtì. ilé ọ̀rẹ́ méjì náà wá ń pọ̀n mi lámọ́láṣọ. ilé ọ̀rẹ́ méjì tán ti wá ń pọ̀n mi lámọ́láṣọ. wọ́n máa gbé gorodóòmù wá ìyá mi ilé ìwò náà ti wá ń pọ̀n mi lámọ́láṣọ tipẹ́tipẹ́. ilé Oyètáyọ̀ àti ilé Akínrẹ̀yẹ bàbá ẹrù ọ̀nà wa pọ̀n mi lámọ́láṣọ. àwọn nǹkan tá Àmọ́láṣọ dà lé mi. Àmọ́láṣọ ẹ gbọ́ àdúgbò wo ni Àmọ́láṣọ wà kí ni àwọn nǹkan tí ẹ máa gbọ́ nípa Àmọ́láṣọ àwọn bàbá tó ti ń gbébí láti bí ọdún tó ti pẹ́ sẹ́yìn kí ni wọ́n lè sọ fún wa nípa Àmọ́láṣọ ìdàgbàsókè wo ló ti bá àdúgbò Àmọ́láṣọ àwọn wo ló ti ṣe kánsẹ́lọ̀ rí ní Àmọ́láṣọ ilé ọtí wo ló jẹ́ ilé ọtí tó pọ́pùlà jù lámọ́láṣọ hòtẹ́ẹ̀lì wo lòtẹ́ẹ̀lì àkọ́kọ́ lámọ́láṣọ ẹ gbọ́ ilé wo lọ́n kọ́kọ́ kọ́ sí Àmọ́láṣọ ta ló ṣe layout Àmọ́láṣọ ẹ káàbọ̀ àdúgbò mi lè tò pẹ̀lú Katsina àti Mr Sugar ṣó o máa dúgbò ẹ. àkókò balẹ̀ àròkàngán àjàbalẹ̀ àmìjìgì ètò bàbá ètò ó ti dé Ọláwọlé Adéjòjò ó yá máa bẹ́tò ẹ bọ̀. à ń sọ̀rọ̀ nípa àdúgbò kan tí à ń pè ní Àmọ́láṣọ gbọ́n ẹ káàbọ̀ lónìí sí ọ̀dọ̀ bàbá wa wọ́n á dárúkọ wọn fún wa àwa náà á sì gbádùn wọn. ẹ ṣé àdúpẹ́ orúkọ tèmi ni Alhaji Seidu Adélàní Hòsénì tí mò ń gbé ìlú Àmọ́láṣọ ní nọ́mbà 13 Arówóṣàfẹ́ Àró Street Àmọ́láṣọ Abẹ́òkúta. Àmọ́láṣọ gẹ́gẹ́ bí èmi ṣe mọ̀ ká tó débí àpọ́n láṣọ ni wọ́n ń pè omi kan wà ní ẹ̀yìn ọ̀dọ̀ wa ń bì tó ń pè ní omi àpọ́n láṣọ ṣùgbọ́n ńgbà tí ìlàjú bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀ tí a bẹ̀rẹ̀ sí í kọ́lé sọ ni a sọ orúkọ bẹ̀ di Àmọ́láṣọ mo dẹ̀ ti débí ní 1985 àwọn tó ṣáájú mi débí wà o tán ti kọ́lé síbí o but mo débí ní 1985 mo ra ilẹ̀ ń bì ní 1976 mo rà ní 500 ni mo rà. ní 1976 tọ́gbọ́n máa ra lẹ̀ ń bí báyìí sáà á fèlè báyìí. tó bá jẹ́ full plot wa náà máa tà lé 15 million à ń rà lọ́wọ́ ẹ̀. àkọ́kọ́ ẹni tí ó kọ́kọ́ popular ní Àmọ́láṣọ tó jẹ́ ìyàwó ẹ̀gbọ́n wa òun ni Alhaja Ramota yẹn òun ló kọ́kọ́ ní bí àpàlọ́ ńgbà tí ọ̀làjú dé òun ló ṣí bí àpàlọ́ sí Àmọ́láṣọ ó dẹ̀ jẹ́ ìyàwó Ọmọwúrà nígbà ayé ẹ̀ ibi ó tètè lajú torí ńgbà tí èmi wá ra ilẹ̀ síbí mo kọ́kọ́ san 300 mi ò tẹ́ débí rárá bọ́ tíjọ́ tí ó wá fi bí hàn mi mo fẹ́ blame ra mi pé kí ni mo wá fi owó ṣe but later àwa tí àkọ́kọ́ débi tí a dẹ̀ bẹ̀rẹ̀ sí bára wa sọ̀rọ̀ ni mo bá fi san 200 tó kù inú igbó gan ni gbogbo bíi inú igbó gan ni gbogbo bíi torí tá bá máa wọ ibi kò sí bíríìjì kò sí nǹkan ọ̀pẹ náà gbé sórí odò tó wà ń bẹ yẹn ni a fi ń kó búlọ́ọ̀kù wá sí gbogbo bíi inú igbó ni ẹni tó ṣe layout tí tèmi mọ̀ kí n tó débí òun ni ọmọ wa
ní Ògúndìmú tí èmi mọ ohun. bàbá ṣe mọ́lé kan kọ́kọ́ kọ́ lámúláṣọ sí. Tí èmi kọ́kọ́ mọ o ilé ọ̀rẹ́ mi kan tó ń pè ní Múráínà Àlàbí. Ilé nìyí náà ní ṣe bí ìkejì mi ní ó ní mo ní kejì mi wo wọn bá ní lágbájá kò dẹ̀ sọ fún mi. Ohun gan ló túbọ̀ mú mi san 200 naira tó kù kí n san lórí ilẹ̀. Àmọ̀ràn mi ni pé gbogbo ọmọ wa tí wọ́n bá lè ràn wá lọ́wọ́, a ní ìdí ìrànlọ́wọ́ ní Amọ́láṣọ. A ní ìdí ìrànlọ́wọ́ ní Amọ́láṣọ torí kò sílẹ̀ mọ́ ní Amọ́láṣọ. Gbogbo ẹ̀ wọ́n ti rà tán. Téèyàn bá nílẹ̀ kò tẹ́ ẹ̀ sí àfi tán bá máa ta ilé ní Amọ́láṣọ nísìn ni èèyàn lè rí ilẹ̀ rà. Àwọn ọmọ wa tó wà lókèèrè kán wá ràn wá lọ́wọ́ ní Amọ́láṣọ torí ìlú Amọ́láṣọ ti fẹ̀ gan báyìí. A nídìí ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ ọmọ wa tó wà ní bí ìrànlọ́wọ́ bí títì, omi, iná, àwọn yẹn ni nǹkan tó jẹ́ pàtàkì jù tá a nídìí ní Amọ́láṣọ. Orúkọ mi ni Alhaji Seidu Adelani Hussaini. Ibi tí àgbà bá dúró sí lọmọdé ń gbà. Nígbà yẹn tẹ́mi wà kí n tọ́ lọ́kọ́ lọ́dọ̀ ẹ̀gbọ́n màmá mi ìyá mú mi bí ta ti ń tàdá. Ibẹ̀ mo ti mọ̀ pé àdá kan wà tó ń jẹ́ jágẹ̀, àdá kan wà tó ń jẹ́ agérí, àdá kan wà tó ń jẹ́ atẹ́rẹ́. Ibẹ̀ la ti ń ta gamalíìnì, à ń ta ṣomiró, à ń ta fáìlì, à ń ta union key. Tí kọ́kọ́rọ́ ilé yín bá sọnù tẹ́ máa wá sọ́dọ̀ tiwa tá à ń ṣe building materials tá a máa ní kí ni kí nọ́mbà yín tẹ́ máa sọ key. Ṣé wọn náà bá wọn lo union key ṣá? Ẹ káàbọ̀. Bàbá wa kan la tún fẹ́ bá sọ̀rọ̀ yìí. Àwọn òràn tí mi mọ̀ èmi máa ń rán wọn létí. Ẹ jẹ́ a máa ṣe dáadáa nítorí ọ̀la. Àdúgbò mi, a sì wà ní àdúgbò Amọ́láṣọ tá a ti ń béèrè lọ́wọ́ àwọn àgbàlagbà tó wà níbẹ̀. Ìgbà ọ̀nà tí ń gbé bí kí ló fẹ́ sọ fún wa nípa Amọ́láṣọ? Ta ni ó kọ́kọ́ kọ́lé sámọ́láṣọ? Ta ló ṣe layout Amọ́láṣọ? Hòtẹ́ẹ̀lì wo ni hòtẹ́ẹ̀lì àkọ́kọ́ ní Amọ́láṣọ? Bàbá máa dárúkọ wọn fún wa. Wọ́n á kọ́kọ́ jẹ́rìí sọ̀rọ̀ tí mo sọ yẹn. Bàbá, gbogbo ohun tí mo sọ yẹn pé nígbà kan kí n tọ́ lọ́kọ́. Bó ṣe rí gan-an ni ẹ ṣe wí yẹn. So àwa tí àjàgbàlagbà a gbọ́dọ̀ máa tọ́ wàtá máa fún. Torí wípé ọmọdé tó jẹ́ ọmọdé kékeré ó máa ń tètè mọ àgbàlagbà ju àgbàlagbà láti mọ ọmọdé lọ. Èmi ò tẹ́ mọ̀ pé ní ìpèsè ọ̀dà mi mọ̀ rárá àfìgbà tó dẹ̀ ń ṣàlàyé bí òun ṣe mọ̀ mí. Dáadáa kọ́ lẹ máa ń. Àdàlá máa ń pọ́n ní kéètò lọ́kọ̀. Agérí, àtẹ́rẹ́, àdágẹ̀, àkọ́rọ́ bó ṣe jẹ́ gangan nìyẹn. So màmá wọn tí wọ́n dẹ̀ wà wí pé ọ wà lọ́dọ̀ rẹ̀ yìí ó jẹ́ kan láwọn tájọ ń tàdá ń bẹ̀ tó jẹ́ wípé tí ọba béèrè ọjà kan táwọn ọba ní àmàsúré lọ sọ́dọ̀ wọn wípé ọjà báyìí ó yáyáyá àti káàkọ́tẹ́ bá bẹ̀rẹ̀ kó àlìpé èlò àti mọ̀ ìtọ́ máa tà àdẹ́lọ́ta àwọn ẹlẹ́dẹ̀ máa jèrè tiwa ń bẹ̀ bí ó ṣe jẹ́ nìyẹn. Ní ayé ọdún yẹn la ní ìgbàgbọ́ yẹmí. Bẹ́ẹ̀ ni friendly màmá kan wà ń ṣàkóso tẹ̀wà. tó ń tẹ̀wà yẹn lẹ́bẹ̀ẹ́ ẹ̀kọ́ ṣàkóso. Iwájú màmá yẹn ni báńkì kan wà tó jẹ́ Gateway Bank. Gateway Bank. Tá a bá kọjá sódì kejì lọ́hùn ìyá kan tà màlá ń bẹ̀ tó jọmọ gbogbo owó títí làdé olóògùn ebi. olóògùn ebi nílànà bá tún gbà yẹn. nígbà yẹn. Bàbá orúkọ yín sà. Orúkọ mi ni Chief Adéfolú Omíjìjì. Èmi wá ra lẹ̀ ń bí ní Amọ́láṣọ ní nǹkan bíi 1972. So ìgbà tí mo lè ra lẹ̀ yẹn so ó dàbí wípé ìlú gbóná lẹ́ni gbogbo bí jẹ́. So gbogbo bí tẹ́ ń wò yìí inú gbó pátápátá ọ̀pẹ igi ló kúnú rẹ̀ lọ. So gbọ̀tìgbà tí wọ́n mú mi wá wípé kí n wá wọlé tí mo dẹ̀ dé ibi. So mo ní inú gbó níbí yìí o. Ògúndìmú ní àwọn ọmọọṣẹ́ wọn tó ń kọ́ṣẹ́ lọ́dọ̀ wọn. So ní àwọn ọmọ yẹn lọ́wọ́ sọ fún mi wípé ilẹ̀ kan wà l'Àpọ́nláṣọ ló ń pè nígbà yẹn
pé ilẹ̀ yẹn ń kọ́ wọ́n ti ń tà wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ ẹni yẹn ó jẹ́ ọmọ kékeré tí mo máa ń rán iṣẹ́ lára àbújá wa fún mi náà mọṣẹ́ rẹ̀ lára ìjọba fún mi lópọ̀ tí ń talẹ̀ ń bẹ wípé kìnìún kan nígbà bọ̀dà débò ló máa ń pè mí kí wàá lọ́ọ́ ra lẹ̀ ń bẹ gbà mo ní lẹ́kì ìbòjá mi láàmú ṣá mo ní kó ìtòǹjọ́ kan ló bá mú mi wá síbí àdé mo ní ìlú gbó lẹ́yìn ibi tí ò mú mi wá yìí ó ná tí ń rà á àmọ́ ní kò burú àbádẹ padà ní ìjọ yẹn ó ṣẹlẹ̀ pé bọ́dà mi kan wá wà tí mo ń gbé ní ilé rẹ̀ ní jẹmọ̀ mo wá lọ sọ fún wípé ọba mi rí ilẹ̀ kan o ní ibì kan oníbo ni mo ní ọ̀pẹ lámọ́láṣọ ó ní kéèkú òní ilé rárá ó ní odò tó ń bọ̀ láti làwádùú dín yẹn ó ní odò yẹn ń kọ́ ní báwo ló ṣe jẹ́ sí mo ní ààrẹ kó odò yẹn àgòkè mo náà gòkè mo náà má pọ̀ lókè onítorí tó bá súnmọ́ mi yẹn ó ní ibẹ̀ kò ní ṣẹ́rà fún mi o olóhùn mi máa pọ̀ jù ń bẹ́ o àmọ́ ní kò burú olóhùn àbá mi débi ṣá létà ó dẹ̀ tẹ̀lé mi wá ó bá mi débi à ń gòkè bọ̀ à ń gòkè ilé tó ń kọ́kọ́ gẹ́gẹ́ bí ẹni tó bá yọ látòkè yẹ̀kẹ̀ ilé tí ó máa kọ́kọ́ kàn òun ilé bàbá Táíwò tíṣà ilé ilẹ̀ báyìí ó wà lọ́wọ́ ọ̀tún bọ̀tì tó kọ́kọ́ máa kàn létí omi lọ́hùn ilé Àníkẹ́ Ọba pẹ̀tẹ́sọ̀ọ́síà ìyẹn ló bá kọ́kọ́ kàn ní ọwọ́ òsì tó bá ń bọ̀ láti ilé Alápòtí sókè nbí ìyẹn ló bá kọ́kọ́ lọ́wọ́ òsì bọ̀tì bó bá rìn sókè á kan lé bàbá Táíwò tíṣà lọ́wọ́ ọ̀tún ìyẹn lélẹ̀ ilé méjì tó jẹ́ ilé tó wà lámọ́láṣọ bíi tèmi ẹni bá bá ọ̀nà wọ́dà wọ̀ ẹni tó kọ́kọ́ sọ̀rọ̀ yẹn ó jẹ́jẹ́ kó jẹ́ bí ìbàyí tó lọ́nà kan tó wọ̀ láti wọ́dà ó lè jẹ́ kó jí wọ́dà ló ń bá wọ̀ ló má ṣe kan ilé ìmúra iná yẹn ọ̀tẹ̀ni bá wá tó bá méjì yẹn ló máa kọ́kọ́ kàn tó lọ́nà méjì yẹn là ń bá wọ̀ nígbà yẹn wọ́dà àti ìsàlẹ̀ ẹgbẹ̀rún. ibi tí bàbá bọ́rọ̀ ìdè ń sìn jẹ́ mú nǹkan kan bẹ̀ bàbá tó sọ̀rọ̀ àwọn sọ pé létà àwọn kọ́kọ́ rí ń bìrè torí bí làwọn ń gbà wọlé ṣùgbọ́n bàbá sọ pé òun làwọn ń gbà wọlé ìyẹn ni pé ojú tá a fi ń rí nǹkan yàtọ̀ síra wọn ibi tó kọ sí bàbá làwọn fi sọ ibi tó kọ sáwọn làwọn fi sọ àdúgbò mi lè tò pẹ̀lú Kasinati ẹ ń gbádùn ẹ̀ ṣá ṣé ẹ̀ ń kẹ́gbọ́n bẹ̀ 1976 làwọn ralẹ̀ bàbá ní 1972 tẹ́ ralẹ̀ yẹn èló lẹ rà kẹ́tún wá tẹ̀síwájú ọ̀rọ̀ yín sá. nígbà tí a wá fi lẹ̀ wọn wá tó owó tèmi ra tèmi ó jẹ́ £400 lẹ́yìn tèmi nígbà yẹn bọ̀tí ìgbà tó wá wọn lójú plọ́ọ̀tì kan lọ wọn náà fi kí n bá fowó kún mẹ́rin mi ò lè fowó kún asáfà lọ fà bọ̀ wọn náà fi kí n bá fowó kún lójú plọ́ọ̀tì kan mọ̀dọ́dà wọn ní kí n là fi àpò kan kún wọn ní kí n là fi àpò kan kún mi ò lè fi àpò kan kún n bá fi àpò kan kún àpò mẹ́rin ó má dàpò 5 níyẹn ìyẹn dẹ̀ ti pọ̀ ju sáfà lọ fà bọ̀ṣà mo fi pọ́n 15. ẹ wá fi kún mo wá fi kún ó wá jẹ́ àpò 4 àti pọ́n 15 ó jẹ́ àpò 4 àti pọ́n 15 èmi kàn wò wípé kí n tẹ̀ sí ra síbẹ̀ torí ìlú gbọ́dọ̀ jẹ́ lójú mi mo ní n bá dẹ̀ pé n bá rí bòmí ìṣùbá tẹ́ mi lọ́rùn bóyá máa rẹ́ ní ìtà fún ṣá but bọ́dà mi tí mo pé ó tẹ̀lé mi wá yẹn tá a fi gòkè tó sọ pé ibẹ̀ yẹn dá wípé kò sùn mójú omi tó bọ́dà mi yẹn fi yé mi wípé ó ní kí n máa pe inú gbó nígbà mo pé inú gbó ní bíbọ̀ ọ̀dà ó ní kí n máa pe inú gbó ó ní ilẹ̀ tó bá ti tẹ́jú tí kò sókúta tí kò sókè tí kò sì pé bóyá ń fọ́kúta tí kò sì pé bóyá òkèlè wa níbì kan ọ̀rọ̀ kó ti tẹ́jú lọ gbẹrẹ mu ó ní kí n máa wò bá tọ́jú méjì sásìkò èyí ń bá débi ó náà yà mí lẹ́nu lóòótọ́ ni ibo máa di ọdún kejì báyìí tí mo ti ra lẹ́yìn mo kọ ìjọ Sunday mo jáde ṣọ́ọ̀ṣì mo ní kí n tẹ̀jẹ̀ wá wò ó máa débẹ̀ ni mo dẹ̀ ti rí wípé wọ́n dẹ̀ ti dáyọ̀ rìn káàkiri lọ wọ́n ti dáyọ̀ rìn ilé ibi tó ilé àlàjì tó yẹjú sí mi yẹn pẹ̀tẹ́sì yẹn wọ́n ti dáyọ̀ rìn síbẹ̀ mo ní wọ́n má dẹ̀ ti ń dáyọ̀ rìn síbi lóòótọ́ àyà mi wá já pé kó má lọ gbalẹ̀ ìlọ́wọ́ mi bọ́dẹ̀ ṣe ń jáyọ̀ èmi náà bá pè bọ́dà mi kan mo ní òun kó yàn mí wọ́n lọ bá mi kó yàn síbi kan oníbẹ̀ mo ní Lámọ́láṣọ oníṣẹ́ mọ́tò débẹ̀ mo ní ẹ̀gbọ́rọ̀ mi o oní kí nǹkan jẹ́ kó wá lọ wò bẹ̀ mo bá mú
àbágbà lálápòtí mo bá wò oná títọ́ pẹ̀ sí oní kò lè rì ló bí bàbá mi dá yànrin ọkọ̀ mẹ́ta síbẹ̀ ìbòdọ́kọ̀ mẹ́ta síbẹ̀ tó mo la pẹ́ ní máa bá mi yọ búlọ̀kù ẹni yẹn wà dáadáa tán nígbà yẹn kìíní panel tó ń kó sínú mọ́tò gègèrè àwa tápò àwa tẹ́ kíní yẹn lẹ̀ inú ẹ̀ náà ń yọ sí mo la pè ó débi ó wò ó lè kìlá taka ni mo ṣe ra o ó ní mo sì máa rà mú lọ tó máa fi lò ó nítorí bá jẹ́ kìlá taka onímọ̀ máa fọ́ ni ó ní kí n ra kàkà ọkọ̀ méjì ó ní kí n rà sí adápẹ̀lú sámọ́láṣọ àwa tá a kọ́kọ́ dá mọ́láṣọ a ò fi bẹ́ẹ̀ ní ẹ̀pọ̀ tó bẹ́ẹ̀ tí ó ti yé yín bọ́tì àwa tá a wà níbí náà a máa ní ìjà ń gbénú ẹ̀ so layout yẹn ìtàwọn ògùdì mú ṣe wípé kọ́kọ́ níbi fi ta ilẹ̀ wọn lẹ́ni wọ́n ṣe kìṣe layout ni àwọn ògùdì mú ṣe àwọn ògùdì mú kàn fi katapila wọ́n kàn fi la ọ̀nà ti bí ni pé kí ẹni bá ń bọ̀ kó lè rí bí débi ìgbà tá a wá débi tá a ń gba plan plan wà lókè òkè tó kù nígbà yẹn wọ́n wá sọ fún wa wípé gbogbo amọ́láṣọ pé a ò ní layout o pé gbogbo ilẹ̀ta ilé tó ń kọ́ tọkàn kan bó ṣe wù wọ́n kan yọjú síbi tí kò yẹ kó yọjú sí kó ṣe pé ọgbọ́dọ̀ ní layout ọwọ́ bá ń plan wa pé anyone tó bá lè ti wá láti amọ́láṣọ kó máa approve plan rẹ̀ tó rọ̀ ní layout ìyẹn làbá tún kó wà sí wàhálà o tó tàbá bẹ́ẹ̀ sí ní rìṣà tó ayẹ̀ṣẹ̀ wa lọ gbá sọ̀fíọ̀ kan ní lánàá housing gbẹ̀yìn sọ̀fíọ̀ yẹn tó ẹ̀ṣẹ̀ wá ṣe layout gbogbo bí báyìí tó ẹ̀ṣẹ̀ wá ṣe ìbílẹ̀ kan máa yéjú sí yìí máa yẹ̀yìn sí yìí máa ṣe gbogbo ẹ̀ tó ẹ̀ṣẹ̀ wá ṣe layout yẹn lọ́sẹ̀ṣẹ̀ gbé lọ sí town planning lọ́la approve ẹ̀ ìgbà tí wọ́n gbé town approve ẹ̀ lọ́sẹ̀ṣẹ̀ gbé lọ sí town planning lókè tó kù lọ pé amọ́láṣọ tó bá dẹ̀ fẹ́ gba plan kọ́kọ́ má bọ̀ lọ́sẹ̀ṣẹ̀ bẹ̀ ṣe approve plan wa. ilé ìtura wo làkọ́kọ́ ní amọ́láṣọ. Maria Grace ni Maria Grace ṣé mi n kò súbẹ̀ bòjá ń lọ ṣe fàájì ń bẹ̀ àkàdébẹ̀ ká jókòó ká pé kàn mọ́ tiwa kàn mọ́ ká mú ti. ọ̀dà bàbá ìgbà yẹn tẹ̀yìn gbámọ́láṣọ ìyàtọ̀ wo lẹ rí sásìkò yìí mọ́ràn wo lẹ ní fún àwọn ọmọ yín tó wà lókèèrè. èrò yàtọ̀ ti pọ̀ gan-an torí development ti wà o àti rí yàtọ̀ ilé ti pọ̀ èèyàn dẹ̀ ti pọ̀ tó ìgbà kan rí tó bá jẹ́ pé èèyàn fẹ́ ṣí ṣọ́ọ̀bù aṣọ máa pé bọ́ǹkì bàjẹ́ ṣàkàn òun kò lè ṣí ṣọ́ọ̀bù tàbí kíni bọ̀tí nísìnyí ẹ̀ rí pé gbogbo ṣọ́ọ̀bù rẹpẹtẹ wọn dẹ̀ ti ń ṣí tádẹ̀ ti ń tajà tádẹ̀ ti ń rí ìtẹ̀síwájú bọ̀tà àmọ̀ràn tí mo kàn fẹ́ pé kí á ní ni wípé àwọn ọmọ wa tí wọ́n bá wà ní ìdàlẹ̀ tàbí wọ́n wà lábẹ́òkúta níyì náà torí ọ̀pọ̀lọpọ̀ ọmọ wa ò bá wa gbé bímọ apá ò lè bá bàbá gbé apá ò lè bá yà gbé àbí kán lọ rẹ́ǹtì tàbí kán ti kọ́lé tiwọn bọ̀tí síbẹ̀síbẹ̀ ọmọ wa ni wọ́n jẹ́ ọmọ lọ́dẹ̀ ogún ìtajẹ̀ wí ogún wọn ni lẹ́yìn ọ̀la ọmọ náà máa jẹ́ àbí kán wá ràn wá lọ́wọ́ kán ọmọ wa ràn wá lọ́wọ́ ní gbogbo ibi tán bá wà so ìdàgbàsókè kò túbọ̀ ṣẹlẹ̀ ọ̀nà wa oríṣi kábà débi lè ṣe ọ̀nà ìbà tó wọ̀ bí ló dá gbogbo síìtì yẹn omi ti ba gbogbo ẹ̀jẹ̀ pátápátá ọ̀gbàrá ti bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ síìtì ni mọ́tò kò lè dè mọ́ torí tí wọ́n máa nídìí wípé ká ṣọ̀nà ká rẹ omi ká kó wà kí gbogbo ẹ̀ wà orúkọ mi ni Chief David Adéfolú Omídìyí alias Bàbá Àjẹmọ̀. ilé ọ̀rẹ́ méjì náà wá ń pọ̀n mi lámọ́láṣọ ilé ọ̀rẹ́ méjì tán ti wá ń pọ̀n mi lámọ́láṣọ wọ́n máa gbé gorodóòmù wá ìyá mi ilé wo náà ti wá ń pọ̀n mi lámọ́láṣọ tipẹ́tipẹ́. ilé Oyètáyọ̀ àti ilé Akínrẹ̀yẹ bàbá ẹrù ọ̀nà wa pọ̀n mi lámọ́láṣọ. ilé wo ni ilé àkọ́kọ́ tán kọ́ lámọ́láṣọ. tán kọ́kọ́ bí báyìí àti bí. ilé wo. ilé Oyètáyọ̀ Akínrẹ̀yẹ. màmá kan wà tó ń pè ní Rámọ́tà Láì ìyàwó Àyìnlá Ọmọwúrà wọ́n ní àwọn ni wọ́n fẹ́ẹ́ jẹ́ ní àkọ́kọ́ tó ṣe bíá palọ̀ sámọ́láṣọ. bẹ́ẹ̀ ni ìsàlẹ̀ ń bẹ yẹn. ìyá mi sára Amọ́láṣọ lẹ́yìn náà. ọmọ Amọ́láṣọ ìyàwó Amọ́láṣọ. kí stíríìtì mélòó lẹ́yìn mọ́ làmọ́láṣọ. ó pọ̀ o ṣùgbọ́n tí ọ̀dọ̀ wà ń bá Ìfẹ́ Olú street ni Adébẹ́ṣe street wà ń bẹ̀ Ọpẹ́ Olú ó wà
sọ́dún kẹ́sì tó wà ó pọ̀ ṣá báyìí. ṣé ẹ mọlé ọmọ wẹ́ẹ̀sì. ilé ọmọ wẹ́ẹ̀sì wa lókè báyìí. a tún wà pẹ̀lú bàbá wa kan ètò àdúgbò mi náà lẹ ṣì ń gbádùn bàbá kan la tún wà pẹ̀lú ẹ̀ ń sìn Amọ́láṣọ. kí lorúkọ bàbá ìgbà ọlọ́run ti wà ń bí kí ló ń jẹ́ Amọ́láṣọ àwọn ọ̀tàn wo ló rántí ta ló kọ́kọ́ kọ́lé sámọ́láṣọ ta ló ṣe layout Amọ́láṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ kí bàbá dárúkọ wọn fún wa ṣùgbọ́n orúkọ tó ń mọ̀ wọ́n sí gẹ́gẹ́ bí ìnagijẹ wọn ní ọmọ West. orúkọ tèmi ni Àdìsá Dálémọ ọmọ bíbí ìlú Gbèyìn nígbà tá a máa dé Amọ́láṣọ ń bí títì kan ṣọlá bá wọ̀ bí títì yẹn ó wá látòkè yẹ̀kẹ̀ tí kò sí títì tó wọ bí ju ẹ lọ tí kò sí bíríìjì àbádébí gbogbo yìí pé ọ̀pẹ ẹ là tẹ́ sórí bíríìjì tí gbogbo ayé dẹ̀ ń gbà yìí táwa fi kó ẹrù wọ ilẹ̀ Amọ́láṣọ yìí àtẹ ọ̀pẹ sí orí bíríìjì ẹ̀ nígbà yẹn wọn tí pàtó ń bá kó ẹrù wá bí òró ọ̀pẹ ni à ń gbà tí a fi wọ bí. ẹni mi wá kọ́kọ́ wípé mo mọ̀ pé ó kọ́lé sí Amọ́láṣọ pé Lágbájá báyìí torí bàbá Lágbájá là ń pè wọ́n ẹ̀kí wà lèmi kọ́kọ́ mọ̀ tó kọ́lé síbí ilẹ̀ Haúsá ló dẹ̀ ti wá kó wá kọ́lé sí ibi ilé náà wá o kó tó wá kan Aláàjì Àrò Ṣàfẹ́ Àrò oríta tó dẹ̀ wà dóríta ńlá lẹ́ni nísìn igi la fi ń jókòó ń bẹ̀ la fi ń ṣe mítìn a ò tẹ ìmọ̀ pa máa wá kọ́lé sí ọ̀nà ọbẹ̀ lọ sí Liberty ẹsẹ̀ ní tó sì mọ̀ àmọ́ gbà tó wá yá tẹ̀sẹ̀ ń pé kó ṣe ó tún wá kan Àlíù Ògúdìmú làwa ń pè Àlíù torí ọmọ mi ni ẹlẹ́ṣẹ̀ aláìmọ̀ Ọ̀sàpọ̀ Ìṣọ̀lá Àrànṣe là ń pè ó Ìṣọ̀lá Àrànṣe ìyẹn náà tó wá kọ́lé sí ibí lẹ́yìn náà ló ṣẹ̀ṣẹ̀ wá kán mọ́ Jésù kómi tutù náà tún kọ́ àjọ débì ní torí mi láti débì ní on the 7/1/1975 lèmi débì yìí o lẹ́yìn ìgbà yẹn ni ọdún ṣẹ̀ṣẹ̀ wà ara lẹ̀ láti Ògúdìmú ládé Liberty yẹn tí Ọlọ́run wá sọ gbogbo ẹ̀dọ̀nà àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ló dàbẹ̀ ní wípé ọ̀nà rọ̀pẹ̀ ìnára ń bá gbẹ́rù lọ́bẹ̀ nígbà yẹn àwọn ìṣe bíríìjì tẹ́ ń báyà ní Liberty yẹn ọ̀hún kì í ṣe nígbà yẹn torí pé níjọ́gà tiwa tó ń pè ní Rabiu òun ló ra ibi tó ń pè ní Liberty yẹn tó kọ́ lélé gbàtàn wá ṣe bíríìjì ibẹ̀ lọ́dún ẹ̀ lọ́hùn náà ò dẹ̀ di pé ọ̀nà ẹ̀dẹ̀ ń bá òun wọ ibi tẹ́lẹ̀tẹ́lẹ̀ close ni èmi tí mo jókòó yìí gẹ̀dú ni mo fi lànà ẹ báyìí dé close yìí pé bóyá ìyàwó wa wọn lè fẹ́ lọ sọ́jà bọ́lẹ́tà tí bá gbé wọn kán lè máa gbé wọn déwájú ilé tí Ọlọ́run wá sọ di ilé ni kó tó di pé àwa bá àdọ̀dà sí ọ̀dà tó dẹ̀ bẹ̀rẹ̀ láti yànnà Liberty yẹn débi Ìtajànàkú ló dọ̀dà yẹn àmọ́ wọn tó dàbẹ́ ni pé bóyá wọ́n jẹ́ ẹ̀gbọ́n wa náà tí a dárúkọ dédé yìí wọ́n ti kú àmọ́ ó sì kú wọn tó dàbẹ́ ni pé àtúkọ́lé síbí orígbà tí máa débí 7/1/1975 ni mo débí àmọ́ láti gba yẹn kò sẹ́rọ̀ títí kan baálé wa ajẹ títí lẹ́sẹ̀ kó Ọlọ́run dẹ̀ ti kọ́ Ọlọ́run kó fọ̀run kẹ́ gbogbo wọn kẹ́mi tiwa náà kó gù Ọlọ́run kó dá ọmọ wa sí ẹ̀ là ń gbàdúrà ẹ̀ wá wọ nǹkan tá Amọ́láṣọ dà lé mi
àmọ́ ṣé pé ká sọ ìyá ara lẹ́bi pé ká sọ ìyá ara lẹ́bi ẹ̀ ń béèrè. àpò méjì lè mìíràn bí yìí o tó jẹ́ 400 naira lẹ́nu àmọ́ kínní nílìgbà ẹ tẹ páwọn ẹ̀ ní fìrà nígbà yẹn. àpò méjì rẹ ralẹ̀. bá dàbí rìsíìtì ẹ wà lọ́wọ́ mi. ẹ ní rìsíìtì ẹ. nígbà tí n kò ikú. bàbá tó ralẹ̀ ní 400 naira wọ́n láwọn sì ní rìsíìtì ẹ o. ó wà lọ ṣé kí n mú wa o. ṣé wọ́n ń tọ́jú rìsíìtì tiẹ̀ bàbá ẹ má jáde àyìn láàmú. àánú òkòkò dúró ra wà fẹ́ kí kí ni ìdí tẹ́ fi ń tọ́jú rìsíìtì. túrá ayé ènì náà ni. nígbà tó bá yá ní ìsìn àwa máa dàgbàdàgbà kan bá bàbá ṣe dàgbà à ń la bá bàbá God ikú burúkú ọlọ́run kò ní fi pa wá. àmín o àtẹ̀yìn tẹ̀ ń wò wá o. ikú ìdùnnú náírà máa kú fún ọmọ wa. àmín. amọ́rísìtì kò ṣeé má ní. èyí tí èmi kọ́kọ́ rà láyé ìyá ayọ̀ bẹ́ẹ̀dì á dẹ̀ ra ní 2 something kìíní kọkọ̀ tá a rà yìí sílé márùn-ún ni mo rà á. nígbà tí màá ṣèyàwó mi nígbìn ní 1968 ẹ̀wà wo wọn ayọ̀ bẹ́ẹ̀dì dání sí i. bárọ̀ tí máa pa fún yìí tó dẹ̀ jí pé bọ́pọ̀lọpọ̀ bá gbọ́ máa rẹ́rìn sí rọ́ ẹni. bed follow bed iron bed follow bed aṣọ tó ń tẹ́ sórí ẹ̀ ìrọ̀rí 5 ìfitì ẹ̀ ṣe wà lọ́mìdè ni. nígbà tí mo dẹ̀ máa bí àkọ́bí mi lígbìn mo bí lé August 30 1970 káwọn tẹ mọ̀ pa máa kọ́lé ó máa kó ìgbà yẹn àwọn bàbá wa àwọn òbí rẹ̀ kú kókó ńlá èrè tó tẹ̀fẹ̀ rẹ́ǹtì ilé ẹbí lẹ́nu gbogbo wa wà nígbà yẹn. kò tọ̀pẹ́ fún gbogbo wa lẹ́nu. gbogbo ọmọ tí Ọlọ́run bá ṣògo rẹ̀ fún àbáyé kọ́ bá ń tẹ̀lé ìlànà tá à ń sọ yìí inú yín máa dùn ní inú yín kò dẹ̀ ní ìbàjẹ́. àmín o. àmọ́ kí máa kó báyé yìí jẹ́ ìwé ní tẹ́lẹ̀ kan bá bí lẹ́yìn ẹ̀ bá kó bí láàárọ̀ yìí ṣe mo yọ ọkùnrin ní abo obìnrin ní ó abẹ́rẹ́ sí kí wàá kó oríire náà ni gbogbo wa máa ṣe tọmọtọmọ wa a ò ní rábúrò o. ṣáá bímọ kan lè ní níṣẹ́ kan yọ̀ fún alẹ́sẹ̀ kó bá má tó oṣù 5 yàrá àti gbéde skul ní ọmọ wa ló táyé ṣe Ọlọ́run kò ní jẹ́ kán bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ kò mọ̀ túmọ̀ létè mi ẹ̀ ń rí àpélé ló wà ilé ló wà iṣẹ́ náà yẹ̀ fún ó dàbẹ̀ ní kó Ọbásanjọ́ ló náà ní ìní ẹ̀ tó lọ́wọ́ nígbà yẹn tí bí ìfijọ́dà àmọ́ nú lọ́kì náà ni kó tó di pé ó di street torí street ní nísìn ó ní iye tí mi fi parí ilé mi nígbà tí ó dàbẹ̀ ní pé bóyá mo ń ṣe owó tí mo fi parí ẹ̀ nígbà yẹn ní ìsìn títí di ààyè ẹni tí mo fi bá yín sọ̀rọ̀ bóyá ròrò gúúsùmẹ́ǹtì ìrìn tó nǹkan ní ìsìn olówó ló ń dódàn o. bàbá àmọ̀ràn wo lẹ ní fún àwọn amọ́láṣọ tó ń wò wá káàkiri àgbáyé báyìí. ìgbìrà onú ojú tí ìlà ìka o ìdẹ̀dẹ̀ bá kọ́mọ wa kan wọ́n rí dẹ́ máa ti kà láwọn máa kọ́ra wọn. ká ń bò torí òun fẹ́ ìyàwó ju ẹyọ kan gbogbo gbàyà wà ń pìtàn rẹ̀ fún yìí lẹ́sẹ̀ yìí. àtàì. ẹ mú jẹ ẹyọ kan lọ. bàbá ọlọ́run adé ọmọ yín sílẹ̀ kún un. parí ìkàwọ́ kan. mo parí ẹ o. ó lé pàpà. ọmọ west. ṣé máa kúrọ ní. ẹ parí ìkàwọ́ kan. okun yẹn wà gan nìyẹn o. èyí ṣokù òkú kọ́ ayé ìgbà ń ṣì dáa kò dẹ̀ sálẹ̀ lẹ́gbà ẹ́ girlfriend kan ló ń pè ní sí
ó lè yan lè lè gbà ẹ̀ o. èwo lọmọ west níbo lọmọ west ti jáde. Yes, ó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. Òṣogbo ni mo ti jẹ́ wá. Torí ọmọ west yẹn yàtọ̀ sí pé kán pé ẹ̀ ń lọ Mẹ́kà o. Ìjọ yẹn bá ti gba oyè Mẹ́kà sórí bá àti ya ìbíyàn àti bàbá yẹn ò dárúkọ ẹ mọ́. Aláàjì aláàjà ẹ lè máa gbọ́. Ọmọ west mi dẹ̀ ń jẹ́ lé ní òwò gẹdú lèmi ń ṣe lọ́dọ̀ Ahmed lóṣogbo. Àmọ́ wá pé ya kan yíya pọ̀n ibẹ̀ láì máa jẹun láràárọ̀. Àwa pọ̀, àwa dáìbà pọ̀, àmọ́ bí ká má bó ní ìlú tìyín. Ọmọ Òṣogbo yóò wọn ọmọ Òṣogbo. Ọmọ Ọ̀fẹ́ yóò wọn ọmọ Ọ̀fẹ́. Olúkálùkù mo ní ọmọ west lèmi o. Kábíyèsí Ọlọ́run tóbi o. Kórúkọ ẹ sì dàbẹ̀ ní pé àti ìyá mi àti bàbá mi ní ìmúdẹ̀ dàbẹ́kúta kí mo padà dé. Tí mo wá bẹ̀rẹ̀ sí ra mútọ̀ tèmi torí mo la sìn Ọlọ́run ni. Mo kàn dẹ̀ dé náà. Ọmọ west lèmi kọ́ sí ẹgbẹ́ mútọ̀ mi. Ọmọ wa tó wà ní òkèèrè àdúrà náà la máa fi ṣọwọ́ sí wọn. Tí wọ́n ti dá kòkó ní bàjẹ́. àmín. Èrè oko máa kó wálé ni. ọ̀dọ̀ bàbá wa kan náà nínú àwọn olókìkí nílùú Amọ́láṣọ la wà yìí torúkọ wọn ń jẹ́ Àránṣe. Aláàjì Àránṣe Olúwa. Bí mùsùlùmí ṣe wà lámọ́láṣọ lónígbàgbọ́ náà wà. Ṣé ìyànà yìí kọ́ nílé ìyànà Ògúnnáìkè? ìyànà ọmọ Jésù nílé yìí Ògúnnáìkè onẹ́ni. ìyànà yìí ló lọ sílé ọmọ Jésù òun náà ní ìyànà Ògúnnáìkè. Ẹ káàbọ̀ sí ọ̀dọ̀ bàbá wa Alhaji Àránṣe Olúwa. Wọ́n fẹ́ bá a sọ̀rọ̀ ìbátan ti wà ń bí ṣọ́nà tí iye tán ralẹ̀ bí àwọn àkíyèsí wo ni wọ́n ṣe nípa Amọ́láṣọ. Amọ́láṣọ tá a wà yìí wà tá a dé bí Apọ́nláṣọ òun là bá tó ń pè Apọ́nláṣọ. Ìgbà tá a dé bí òun là sọ di Amọ́láṣọ láti 1975 òun là wà tí kò dé Amọ́láṣọ. Wà tá a dé Amọ́láṣọ ń bí gbogbo bí báyìí igbó ni gbogbo bí báyìí. Amọ́láṣọ ò ní layout tẹ́lẹ̀tẹ́lẹ̀ la wà l'Amọ́láṣọ. Àwa tá a dẹ̀ wà l'Amọ́láṣọ nígbà yẹn wọ́n pẹ́ ẹnìkan ní Ṣótọ̀bí ọmọ Jésù Ómètùtù ọmọ Wẹ́sì Omídìjí. Ibí ni Adébẹ́sì ibí iná ló bá wa. Àwọn Alhaji Àró àwọn ṣe gudugudu méje yàyà mẹ́fà l'Amọ́láṣọ. Bẹ́ẹ̀ ni Ògùdìmú Àlíù wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà l'Amọ́láṣọ yìí. Ọlọ́run bá wa délẹ̀ fún àwọn ẹni re. Gbogbo Amọ́láṣọ yìí pátápátá ajẹ́ kan tá a fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ara wa àbára wa jà àṣejàgídíjàgan adúró ti ara wa. Adẹ̀ǹjẹ́ baálẹ̀ wa nírọ̀wọ́ rọsẹ̀ láàrin ara wa ládẹ̀ǹjẹ́ kò sí wàhálà kò sí dààmú. Kí Ọlọ́run kó dúró ti ẹnì kankan wa Ọlọ́run kó dẹ̀ wà pẹ̀lú wa. Ilé tán kọ́kọ́ kọ́ l'Amọ́láṣọ Bángọ́ àwọn Bángọ́ àwa pẹ̀lú àwọn Bángọ́ la fọwọ́sowọ́pọ̀ la ṣe layout Amọ́láṣọ bí báyìí. Àwọn Bángọ́ àwọn náà ní gbogbo Amọ́láṣọ yìí látòkè délẹ̀. Àwọn Bángọ́ ọ̀wọ̀n ni wọ́n ní ọ̀wọ̀n náà ní. Tán ṣe kéèsì rẹ̀ tán dẹ̀ fa tí ìwé kéèsì lè bí báyìí tó dẹ̀ ṣe wà lọ́wọ́ wọn. ọlọ́tí wo ló lókìkí jù ní Amọ́láṣọ? Òun ni Rámọ́tà ló ń jẹ́. Òun ló lókìkí l'Amọ́láṣọ lé Amọ́láṣọ wa ń bí. Òun ni ìyàwó Àyìnlá Ọmọwúrà. Tọ́mọlọ́wọ́ rẹ̀ máa ń kéèyàn wà tó máa junction bẹ́yẹn ni òun ló wà. Àwọn èèyàn wa tán wà lókèèrè. Amọ́láṣọ b'Amọ́láṣọ ṣe wà yìí odindi ìlú kan ni kò sọjà l'Amọ́láṣọ. Ọ̀nà Amọ́láṣọ yìí ó ti jáde tẹ́lẹ̀ ṣe ló dí wa mọ́ àárọ̀ ọ̀nà bá jáde à ń lọ à ń bọ̀ kò sọnà l'Amọ́láṣọ.
wọ́n dí àmọ́ iwájú wa ní sábà gbà ọ̀kan yìí nísìnyí pé ká máa dé mínísírì àárọ̀ ọ̀nà dé mínísírì mọ́ àwọn ará mínísírì wọ́n tilẹ̀kùn mọ́ ọmọ wà ní ọ̀nì jẹ́ ká gbé mọ́tò jáde sí títì lọ́hùn-ún a ò nàjà Làmọ́láṣọ a nídìí họ́ọ̀lù Làmọ́láṣọ gbogbo àǹfààní tí ó ní àtẹ̀yìnṣe kan nísìnyí ọjà wọ́n wá kọ́ àwọn ilé tí wọ́n máa kó oògùn sí lẹ́yìn ìbẹ̀yàn ọkọ̀ ọmọ wa nísìnyí ìwọ̀nba tọrọ tó tún kùn àtúndọ̀ bá wọn àtúndọ̀dọ̀ gọ́fúnà kan tẹ̀ ṣàánú wa kọ́ sí wa lẹ̀ kọ́ fún wa lọ́jà họ́ọ̀lù ká ní họ́ọ̀lù Làmọ́láṣọ kò sọ́jà kò sí họ́ọ̀lù adẹ̀fẹ́ Làmọ́láṣọ à ń fẹ́ títí wa èkó kó má lọ kó má bọ̀ kó má lọ kó má bọ̀ Làmọ́láṣọ à ń fẹ́ ẹ̀yin èèyàn wa tẹ́ wà lókèrè Ọlọ́run á dá ẹ sí Ọlọ́run á bá mi dà yín lágbà o ẹ kórè oko délé o ẹ jọ̀wọ́ ẹ ṣèrànlọ́wọ́ fún wa Làmọ́láṣọ a nídìí ìrànlọ́wọ́ yín a nídìí ìfọwọ́sowọ́pọ̀ yín o Ọlọ́run á dẹ́ dúró tì yín Ọlọ́run á wà pẹ̀lú yín o. mọ́ṣáláṣí wo làkọ́kọ́ Làmọ́láṣọ bàtẹ́yìn dé àti bí ṣe rántí iye tẹ́ra lẹ́lẹ́. nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nígbà tá a dé Àmọ́láṣọ yìí 200 naira òun ló ń talẹ̀ 150 òun ni wọ́n ń talẹ̀ ọdún wo ni. ọdún 1970 1970 òun láti wà lẹ́yìn Lámọ́láṣọ òun ni gbogbo bíbá igbó ni kò sí ilé kò sí nǹkan kan rárá. mọ́ṣáláṣí wo lẹ rántí tó jà pọ̀. mọ́ṣáláṣí tá a rántí tó jẹ́ àkọ́kọ́ tó wà Lámọ́láṣọ nǹkan tó ṣẹlẹ̀ ní Ajíjọ́lá Ànọ́bì mosque Ajíjọ́lá Ànọ́bì mosque lẹ́yìn Ajíjọ́lá Ànọ́bì mosque àwọn alàjì àrò nígbà ayé wọn ṣe gudugudu méje yàyà mẹ́fà fún Central Mosque wa tá a kọ́ àwọn àrò wọn dúró tì wọ́n tí Ìmáàmù Adébóyè tó jẹ́ ìmáàmù bẹ̀ ní Central Ajíjọ́lá Ànọ́bì èmi ni mo jẹ́ ìmáàmù bẹ̀ tí mo sọ̀rọ̀ ni mo jẹ́ ìmáàmù ibẹ̀. Àmín o. Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lú ra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry import and export of African foods also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road South Graham London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.